ẹ bá gbósùn bàbá mi. èyí tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá láti bí ọdún mélòó kan sẹ́yìn ó jẹ́ tó yẹ kó máa jẹ́ bí abẹ́rẹ́ tó ń gún ọkàn fún gbogbo ọmọ Yorùbá tó jẹ́ wípé ní ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olúwa ló yẹ pé arúgbó àwọn obìnrin tí ọkọ ti kú tó yẹ pé àwọn ọ̀dọ́ ló ń bá wọn ṣiṣẹ́ oko tí àwọn náà fi ń jẹun. ó dé stage tó jẹ́ pé àwọn obìnrin ò lè dá lọ sóko lọ wo oko wọn mọ́. abáde bíi pé ọ̀dọ́ gan àtọkùnrin gan ò lè dúró lóko mọ́ torí ìdààmú. a sì ti bá a débi pé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ń sá kò ní abúlé wọ́n ń sá lọ ìdálẹ̀. ìdálẹ̀ yìí náà kí ló wà ń bẹ̀? ọ̀pọ̀lọpọ̀ ìletò wa ń dahoro. èyí tí báńdíìtì wà táàkì gan wọ́n ń dahoro torí ẹ̀rù ìbẹ̀rù bojo kò jẹ́ káwọn èèyàn fẹ́ dúró lé. àwọn òbí tí ẹni tó rí ṣe míì nítorí ń lọ abúlé lọ wo òbí ẹ̀ ó di pé míì gbé òbí ẹ̀ wọ́n ń gbé sákò lábúlé. ọrọ̀ ajé wa ń kú ní ọ̀pọ̀lọpọ̀ abúlé wa. tí èèyàn bá ní òbí lù ú sí tó bá gbé mọ́tò ẹ̀ délé yóò ra oúnjẹ yóò ṣe nǹkan yóò ṣe gbá. ẹni tó ń ta aṣọ ó rí iṣu tà ẹni tó tẹ̀gúsí ó fẹ̀gúsí ránṣẹ́ sí èèyàn ibi tó wà. gbogbo ẹ̀ wá ń di kó ń di olúkúlùmùsù. àwa la ní ẹnìkan tó yẹ kó ní jagunjagun wa bí nǹkan ṣe rí bàbá pé gbogbo bàbá kágbádá wà ní wọn ò fún ẹ lágbára ni kó jáde wọn ò fún ẹ láṣẹ ta ní ń fún ọ láṣẹ. sódìgbà tí wọ́n bá wá sọ wá di èlùbọ́ tó ń fi wá kú títì kó tó di pé wò ó láṣẹ. ẹni tó sì dìde tó ń ṣe tiẹ̀ fúnra ẹ̀ sọ ní ẹ̀ ń bú tí wọ́n ń làálẹ̀ tí àǹtí Gani ń làálẹ̀ náà làwọn ọmọ ń tẹ̀lé. tí nígbà tí wọ́n bá ń sọ pé tó ń bú ẹni tibí tó ń sọ̀rọ̀ rẹ̀ ní àìdá àwọn ọmọ tó ń tẹ̀lé wọn náà wọ́n ti rí atọ́kùn wọ́n ti rí ìlànà tí wọ́n náà máa fi sọ̀rọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀. ṣé ọ̀gbẹ́ni tó ń lọ tó ń bọ̀ yìí tó ń wọ woro lọ tó ń wọ òkè ọdẹ tó ń wọ gbogbo ẹ̀ tó ń wọ everybody. kí lórúkọ ọ̀gbẹ́ni tó ń wọ òkè ọdẹ tó ń wọ gbogbo ẹ̀ yẹn kí lórúkọ ẹ̀? Ṣífù Sunday Igboho. Ṣífù yorùbá wuyì pàṣẹ ló máa dárí jì. tó ń wọ gbogbo bí lọ yìí ṣé kó tó di pé ọ̀nìrìsà gbé odò sọ pé òun ò fún un lówó ṣé kò ní mọ́tò tí ń fi ń wọgbó yàgùn tí máa wọgbó yẹn ṣáájú ni. tí gbólóhùn fi ń jáde pé kì í ṣọba ló fún àwọn eléyìí. tá a bá ní ká dá ká tún sà ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ mọ̀gbà tí Gani bẹ̀rẹ̀ kò mọ̀ ní nǹkan kan. wọ́n ti bẹ̀rẹ̀ àwọn aláfàjáde o. gbogbo tó fi bẹ̀rẹ̀ kò sí nǹkan kan. àtakò bàbá tó fayé lẹ̀ yìí òun ló jẹ́ kó di pé ó di militancy ló fi di pé ayé mọ̀nà. kì í ṣe kí ló ní gbogbo náà kó nǹkan jọ lónìí ṣé kì í ṣe nípasẹ̀ àwọn ọlọ́lá náà ni àbí kọ́mpìnì ló dálẹ̀ àbí olóko lọ́nà awẹ́ ni. ó ti yé so kẹ́nìkan kan mọ́ sọ̀sọ́kúsọ gbogbo tá a nílẹ̀ yóò ju pé bá a ṣe máa rí solution sí ìdààmú tó ń bá orílẹ̀-èdè Yorùbá tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. àwọn agbésùnmọ̀mí yìí kò sí tó kàn wọ́n wọn many body. ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì tó wọ́n pa anybody. wọ́n pa ayé ẹ jẹ́. tàbí tó láyà tó kọjú ìwọ tọ́lọ̀ ti fún ní ipò tó lórúkọ ipò tó wà yẹn ó kọ́dọ̀ lè pàṣẹ fún olóyè. mọdé ìbá sẹẹtì jọ ni wọn sẹẹtì ní gbogbo wa 50-50 jọ ni wa ọdún kan ló wà láàrin wa. ṣé bá ti gbóyè fún à ń gbọ́ yín sàn. so ọ̀nà àrùn yẹn ṣùgbọ́n kò sí ìgbésẹ̀ kankan tó má làbíà wá. àti wàhálà. ọ̀nà wo ni ọmọdé àbí ọ̀nà wo ẹni tí a lè sọ pé bí àjọ ṣe àṣepọ̀ ló fẹ́ báyẹn ṣàṣepọ̀. nígbà tó jẹ́ pé ìlara owó sọ̀rọ̀ àǹfààní síyàn lẹ́yìn
tó sì ń jẹyọ jáde òun ẹni tó ń gbọ́ kò Ọ̀dà. sí àjọṣepọ̀ tó lè wáyé. ẹ ṣe bàbá wa ẹ ṣe wà lórí sóònù. tó ẹ ṣe púpọ̀ Ẹ ṣé. ẹni táwọn wà yìí à ń kí mo nínú mi ti ẹ̀dùn gbogbo àwọn ibi tó dé Kwara nínú mi dùn púpọ̀ torí àwọn ìlú tí a ló dé òun bẹ́ẹ̀ ni ẹ ṣeun. àwa nífẹ̀ẹ́ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Màámi mo mọ̀ọ́mọ̀ wọ́n ní èèyàn 384 lówó wá èèyàn 162 ló tẹ thumb up tẹ́bà wọ 250 la tẹ thumb up bàbá Èkìtì ò ní sọ̀rọ̀ mo ti block bàbá Èkìtì mo ti block yín. ayé là ń gbé. máyọ̀ bá mi gbóhùn sókè yìí dáhùn. báwo ni kúrò lẹ́. yes ma. àlàáfíà ni. máa ń lè má. ẹni tó sọ̀rọ̀ yẹ kó jẹ́ ìsọ tèmi o. ló ayé là ń gbé. ẹ wò ó. máa ń lè má sọ̀rọ̀ à ń gbọ́ yín máa sọ̀rọ̀ à ń gbọ́ yín mà. ṣáàrí ọgbọ́n. tí ó rí Mrs. Gani yẹn mo tún sọ fún yín mo ní ká yé gbọ̀rọ̀ ẹ̀ jáde. ṣé ẹ mọ̀ pé ìgbà tí tọ́ fún Ìgbòho ní mọ́tò nísìnyí ìgbà tán fún Ìgbòho ní mọ́tò nísìnyí náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n á gbé mọ́tò fún wọn pé Mákindé á gbé mọ́tò ṣé ẹ ti ẹ̀rí mọ́tò tó gbé fún yẹn ṣe bí ìwọ náà wà ní Nàìjíríà ṣe bí ọmọ bíi táyà iná ti pé eléyìí tá fi gbé pure water ṣe bí ọmọ bó ṣe rí bẹ́ẹ̀ ni táyà yẹn ṣe rí tá fi polówó pure water bó ṣe rí nìyẹn tó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ àfìyẹn lẹ̀ ẹ jẹ́ kí Mrs. Gani kó máa ṣe tiẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀ nǹkan tó yẹ kó rán àti 2021 lọ ti ń pè kó bọ́ síta kò bọ́ síta kò ṣe kò dolúre ṣe ẹni tó fẹ́ ṣe ó tún kígbe àti bàbá pupa tó ń depo lórí ẹ̀ tó ń bóra yẹn tó ń ṣàgbá ọmọ inú ẹ̀ tó ń jáde tó ń sọ̀rọ̀ sí Ìgbòho ṣebí ìgbà tó ń dẹ̀ ní pé Ìgbòho ṣe kọ́ ní káwọn náà wọnú gbó náà kọ́ wọnú gbó kọ́ ṣe ṣebí ó pẹ́ra ní Yorùbá tó bá jẹ́ Yorùbá ni kó máa ṣe tiẹ̀ kí Ìgbòho máa ṣe tiẹ̀ kọ́ lọ pàdé lókè nǹkan tá à ń fẹ́ nìyẹn kì í ṣe pé kọ́kọ́ mọ̀ Mrs. Gani máa rojọ́ kú ni o ṣàkóso kò ní lára ó máa rojọ́ kú ni o kò sì gbà tí ò ní rojọ́ kú ó ní Ìgbòho ó ní ó fẹ́ràn wú gẹ̀ẹ́tì òun tó ń fẹ́ràn wú sọ́kàwé òmìnira ẹ̀ o òmìnira ẹ̀ ní lójoojúmọ́ kò òmìnira ẹ̀ ẹ̀jẹ̀ àfilẹ̀ títí ẹ̀ nǹkan tó yẹ kó rán ni kó rán ẹ jẹ́ ká máa sọ pé kó bọ́ ọ̀ta kó lọ ṣiṣẹ́ kí Nàìjíríà kí Yorùbá kó gba independence nǹkan tá a fẹ́ nìyẹn a fẹ́ wàhálà ilé tó ń ṣe yìí ara ló ń ta ó tẹ̀dẹ̀ mọ̀ pé ó nílara Gani nílara gan ẹ rí gẹ̀gẹ̀ ọrùn ẹ̀ ìgbà ọ̀rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ báwo ti ní gẹ̀gẹ̀ lọ́rùn tó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti ní gẹ̀gẹ̀ lọ́rùn kó yẹ kó yá lọ jókòó kó máa ọ̀pá orógbó ẹ̀ tó ń gbé kiri yẹn kó wá mi lọ gbé sí jẹ́ kí gbogbo èèyàn gbádùn ṣé ẹ ti gbọ́ mi báyìí ẹ má máa dá ẹjọ́ tí bàbá Èkìtì bá ti dé mo fẹ́ gbọ́rọ̀ bàbá Èkìtì torí mo gbọ́ pé ó ti wọlé mo fẹ́ gbọ́rọ̀ bàbá mo ti rò pé wà á jẹ́ kí bàbá Èkìtì wọlé kí n tó kú tó pè mí so ẹjọ́ tí bàbá Èkìtì bá ti wọlé mo fẹ́ máa sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ ẹ fi Gani lẹ̀ ẹjọ́ máa fẹnu wú gbé kó máa fẹnu wú sọ́kàwé ẹ̀ bẹ̀ kò ṣe kò jolúre ṣe láti 2021 ó rí i pé ọmọ yẹn ṣiṣẹ́ ìsìn ó tún kó tún lára tó bá lè ṣe kó jókòó náà ó lóun fẹ́ gba Yorùbá kó ìtàn àtayérayé ilé tó lọ ṣe ní Kétu tó lọ ṣe ní by 12 ṣé ìyẹn ló ṣẹlẹ̀ ìkú a ní kó lé Fúlàní wọgbó kó lé wọn dànù kò ló wọn wá ní wọn á lọlẹ̀ kọ́ lọ fún lówó ṣé lọlẹ̀ ló ti lọlẹ̀ láti yọ ọjọ́ ìbáyìí ṣé ìyẹn la fẹ́ máa rán ni ṣé ìyẹn ló yẹ ká máa rán ọmọ ní alọlẹ̀ owó iná ni owó tó máa pa ẹ fi Gani lẹ̀ ẹ jẹ́ kí ọmọ olóríire ọmọ ológo tí gbogbo àwọn ọba tó ti wà lẹ́yìn ẹ̀ àwa gan wà lẹ́yìn ẹ̀ bíi ké kò ní ìyá kò ní bàbá àwa ni ìyá àwa ni bàbá àwa ni gbogbo ẹ̀ fún so ẹ jẹ́ máa ṣàtìlẹ́yìn àdúrà ní ká máa gbà fún Ìgbòho every time láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ jẹ́ máa fàdúrà ká máa gbé ká máa fún ládùúrà tó kò wọ ní rí mú wọ̀dẹ̀ ní tipa Tinubu yẹn náà ká máa kígbe kó jọ kó pín Yorùbá nation eléyìí tó bá máa ṣe fún wa kó ṣe fún wa so bó ṣe jẹ́ nìyẹn máa jà ó dàárọ̀ mo ní kí n dá sí tí bàbá Èkìtì bá ti dé. bàbá Èkìtì wọ́n wà mí bíi tó pàrọ̀ Yorùbá mi láìkè má lè bá mi sọ fún ọ pé kó bá mi tẹ tán pọ̀ kó bá mi láìkè tó mi tó bá mi láìkè agọ́rídì yẹn máa lọ sókè. ìjọ ẹ bá wa tẹ̀wé sọ fún ẹ pé mi mọ̀ ṣe
mi mọ̀ ṣe bá wa tẹ́ o àti pápá mo tún sọ fáwọn èèyàn wa ọwọ́ tẹ̀lé bá ti ṣètò tán wá ní ó ń ba bọ̀ ní wọ́n ní sọ pé ó ń ba lọ ẹ máa sọ yẹn pé wọ́n ń ba bọ̀ ní ẹ máa bá bọ̀ ẹ máa sọ fún wọn lẹ́fíìtà Yorùbá òye máa sọ fún wọn lẹ́fíìtà pé wọ́n ń ba bọ̀ ní kì í ṣe pé wọ́n ń ba lọ àní ba lọ à ń bọ̀ bọ̀ ní lórúkọ Jésù ṣé ẹ ti gbọ́ òkè ó dàárọ̀. Oòduà is alive wọ́n ní kí n spin àbí Odùduwà ṣe kinní kan wọ́n ní kí n stop show yìí for now pé kó ní kábíkó fi tẹ tán pọ̀ lórí ẹ̀. Bàbá Èkìtì ẹ mute o àbí nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ jọ ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ dákun ẹ ní sàgbákò ẹ bá gbó sókè. Àwọn òbẹ́ ní kọjá àwa kí gbogbo lé. Àdìsá òbẹ́ ní kọjá àwa kí gbogbo lé. Ẹ ṣeun. Ọba òbẹ́ ní kọjá. Ọba kí gbogbo lé. Ọba òbẹ́ ní kọjá ọba kí gbogbo yín o. Ẹ wo jàre àǹtí mi. Àwọn ti gbọ́ ọwọ́ yín ti sú mi. Ọlọ́run Elédùmarè. A máa bá a bọ̀ ní lágbára Ọlọ́run. Àṣẹ. Ó máa túbọ̀ máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́. Àṣẹ. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Kéèyàn jókòó sórí kíní kọ́sẹ́ẹ̀tì kámẹ́rà kan máa rojọ́ báyìí. Ṣé mo gbókùn lẹ́ ń bá rojọ́ ni? Ẹjọ́ là ń bókùn rò ní. Ṣé mo ní? Iṣẹ́ lẹ̀ ń ṣe, iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe àǹtí. Àmì máa ń yìn yín o. Ìyá mi gan wá sílùú yìí, ìyá mi gan ẹ ti gba ìyá mi mọ́ mi lọ́wọ́ báyìí. Ṣé láwọn ìyá yẹn rẹ? Ẹ bá mi tọ́jú màmá o, ẹ bá mi tọ́jú àwọn ìyá yẹn. Mo nífẹ̀ẹ́. Ẹ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́ wọn gan ni. Àwọn náà máa wò yín báyìí. Ẹ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́ wọn o. Mo kí everybody, mo kí gbogbo ilé, mo kí everybody, ọmọdé àgbà, arúgbó, everybody, mo kí everybody. Because gbogbo wa iṣẹ́ là ń ṣe ẹ má yẹn kàn kúrò fún yín because inú ayé tá a wà yìí olúkálùkù ń ṣe tiẹ̀ ní nǹkan tó wà nù ayé yìí ó pọ̀ gan so àwọn èèyàn máa wà káyédè wọn máa ṣe tiwọn ó ti yé yín bọ̀ àwa tá a dúró tá a mọ́ra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má gbọ́rọ̀ ẹnu jàre ó ti yé yín ẹ jẹ́ kó máa sọ lọ nǹkan tó bá máa sọ nǹkan tó wọ ẹlẹ́nu kó fẹnu ara rẹ̀ sọ ó ti yé yín. Ìjọ tí mo ti rí Igboho ní ìlú òyìnbó ní London gbàtà ṣe rálì mo mọ̀ bá ti gba Yorùbá ti pẹ́ ẹ má wọrí ẹ má fọ́sẹ̀ ṣé ń wáìnì. ṣé ń wáìnì náà ẹ má fọ ọmọ Yorùbá. àwa ń ta mélòó yẹ banana yogurt ṣé nǹkan tá a wá ta níta nìyẹn ni ẹ má ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ẹ má ti wọ ọ̀rọ̀ ẹnu rárá ọ̀rọ̀ ẹnu ni mo ti wá gbé fún bàbá wa Jagaban. Àkànbí ọmọdé sílẹ̀ jàmọ̀. Àgbàlagbà ó gbé fún un kọ́ tí ò bá sí Jagaban kò lè everything ò lè wọ́ọ̀kì báyìí. Bẹ́ẹ̀ni. Because èmi náà ti ń gbòòrìn àjùyàn pé báwo la ẹ̀rẹ́ ṣe kí ló máa ṣẹlẹ̀ bọ̀ ayọ̀ ni ó dẹ̀ já sí ó já sáyọ̀ lọ ẹ má wọrí ẹyẹ má fọjá rẹ. Ọ̀dà ẹ ṣeun bàbá wa. Dẹ̀dẹ̀ ń pé ó yá ẹ ṣe gan ó hàn nínú ohun yín pé inú yín kàn ń dùn débi pé bàbá wa yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ dẹ̀tọ́ pé ọlápẹ́nu wọ́n ń dùn wọn mọ̀ Bàbá Èkìtì má ti wá nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ gbà wá o Bàbá Èkìtì ti wá nẹ́tíwọ́ọ̀kì lọ mò ń bọ̀ màá pè wọ́n lórí fóònù mi sí ẹ bá mi fún Bàbá Èkìtì ní ẹ bá mi fún wọn ní ṣé ti rí nẹ́tíwọ́ọ̀kì ẹ ti dé ẹ ti rí nẹ́tíwọ́ọ̀kì ó yá ẹ bá wa gbọ́ sókè Bàbá Èkìtì ẹ ní sùn ẹ jẹ́ kí èèyàn kan bá wa sọ̀rọ̀ lórí fóònù ó yẹ gbọ́ sókè à ń gbọ́ yín lórí fóònù. Hello àti gbé kọ́ọ̀lù yín sà. Kálẹ̀ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Nǹkan tí mo sọ ni pé 4 more for Tinubu 4 more for Jagaban. Yorùbá wuyì kí ẹ bá ṣe ọlá bàbá yìí kí là bá máa sọ. Kí là bá máa sọ. Ọlá rẹ̀ ni a sì mọ̀ pé lágbára Ọlọ́run ọba 4 plus 4 it will become 8. 8 yani 4 plus 4 it will be 8. It's 4 more for Jagaban 4 more for Tinubu. Yorùbá wuyì kí ni mo fẹ́ sọ gan-an. Ẹ bá wa sọ à ń gbọ́. Sẹ́rí ilé ayé yìí tí ẹ bá ní ọ̀kánjúwà
yóò kó bára rẹ̀ torí ọ̀kẹ́jọ́ ẹ̀ èèyàn ní fẹ́ mọ ibi tí ó lọ èèyàn ní fẹ́ mọ tó máa kó nǹkan kalẹ̀ èèyàn ní fẹ́ mọ etí ó mú at the end of the day ọ̀tọ̀ nìkẹ́ tí ó lọ mú tí èsì ti tiẹ̀ pé pé ohun tó mú yẹn ó sì kó bá ní irú rẹ̀ ní àwọn Ganiya ń ṣe yẹn. Ganiya báwo. Ganiya ni mànà because ohun tí wọ́n ń ṣe yìí kí ni ìtumọ̀ rẹ̀ kí ni yìí àwọn olóyìnbó ní if you can't beat them join them kò sí tìjú bẹ́ẹ̀ nígbà tí wọ́n pé kí ni orí pé ó ṣeéṣe kò lè ṣeéṣe ẹ̀bẹ̀ sì ni kó join wọn lájọ máa lọ tó bá dé original Yorùbá ni ohun tó yẹ kó ṣe nìyí ẹ dákun ẹ wo àárín nígbà tí olóyè lọ sí Ilé-Ifẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ àwọn kò jẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ original Yorùbá ni wọ́n àwọn Kóìkì gbogbo original Yorùbá ni wọ́n àdéhùndèdè kí ló ṣẹlẹ̀. Ọ̀ní kan fi wọ́n ti yẹ̀yẹ́ ni Ọ̀ní fi wọ́n ti yẹ̀yẹ́. àmọ́ àwọn ọmọ àlè Yorùbá àwọn ọmọ tako Yorùbá tó pé òní fẹ́ gbọ́ àwọn original Yorùbá yé tí àwọn Yorùbá bá lọ bí báyìí àwọn ọmọ ìyá sẹ́yìn ni. so nǹkan tí mi ọ̀rọ̀ Ganiya eléyìí kò sí tìjú ń bẹ the best ni kọ́kẹ́jọ́ yìí ẹ̀yìn kòlékòlé nú àbí báwọn ọmọ ṣe ọkọ̀ ojú omi nú ọkọ̀ nú kọjọ́ yìí ọkọ̀ nú wa àjẹbẹ́ tómi yẹn bá dé sẹ́yìn yẹn ikú omi sì tún ń bọ̀ ní ó dàbọ̀ ẹ ṣe gbọ́ ikú omi sì tún ń bọ̀ ní àbẹ́wò lọkọ̀ nú tsunami ńláńlá níbọ̀ ẹ̀ tí mọ̀ ni Yorùbá wuyì tsunami ńláńlá níbọ̀ ohun tẹ rí Ilé-Ifẹ̀ yẹn nǹkan díẹ̀ lélẹ́ ní nǹkan díẹ̀ ní sẹ́yìn pé mi máa ń sọ nǹkan díẹ̀ ní àwọn fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní agbágbé ni. ẹ mọ̀ pé for security please pé security lẹ́yìn náà sọ̀rọ̀. so tsunami tó ń bọ̀ mo sọ wípé mo ní àwọn Haúsá yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ ìyá dànù nílẹ̀ Yorùbá ni torí àwa Yorùbá. bàbá wa ẹ má go deeper. àmì ní go deeper àwa Yorùbá àwa ní agbárí jù wọn lọ àwọn ọmọ tá a ṣe ni àmọ́ àwa Yorùbá ní agbárí jù wọn lọ wọn bá tí ń sọ nìyẹn. ó dà ẹ ṣeun gan. ẹ mọ bó tó lọ. ká máa bá a bọ̀ náà ní kẹ́ máa tún ká máa bá a bọ̀ ẹ má tún ká máa bá a lọ ọmọ ẹni tó bá lọ ló bá a kú. bàbá wa ni bàbá lẹ́kìtì ẹ bá pàtẹ́wọ́ fún bàbá Èkìtì o bàbá Èkìtì ẹ ọ̀ mìtì fídíò mo fẹ́ ṣọ̀tẹ̀ ní fídíò tí mo lè fi ṣọ̀tẹ̀ ni mo wá látẹ̀kùn sí mi ò rí ẹ bá bàbá Èkìtì ya à ń gbọ́ yín sà. á dára fún wa ojú òní tiwa. àṣẹ. àwa la máa borí ọ̀tá. àṣẹ. wọ́n ń jà kóró ni àbùkù ti kàn wọ́n. bàbá Èkìtì. wọ́n ń jà kóró ni wọ́n ti wà ní hòhò aṣọ ò bá wọn mọ́. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. mo ń gbọ́ tí màmá mi kan sọ pé ká má dá wọn lóhùn mọ́. ó léwu mà. tí a bá dá wọn lóhùn ó léwu. tẹ́ ẹ bá wo ìgbé ayé àwọn tá à ń wí yìí. ṣé ẹ̀ ń gbọ́ mi mà? bàbá Èkìtì ẹ jọ ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì o oníṣẹ́ ẹ̀ ń gbá wọn bàbá Èkìtì ẹ ní sùúrù ẹ kì í mọ̀ bí wọ́n ń gbọ́ yín ẹ pé mi yẹn ń gbé kíní káàkiri gbé níṣẹ́ káàkiri ṣé ẹ̀ ń gbọ́ bàbá Èkìtì.
máa gbóhùn sókè Yorùbá wo bí mo ṣe ń bóyí Ìgbòho Sunday o mo wá bóyí lọ. Adára fún yín màmí. Àṣẹ Èdùmàrè. Mo gbóhùn màmá mi kan lẹ́ẹ̀kan wọ́n ní ká má dá wọn lóhùn mọ́. Mo ní tí a bá dá wọn lóhùn ó léwu. Ó léwu. Àwọn irọ́ kan wà ká máa pa mọ́ èèyàn mà. Tí ènìyàn ò bá sọ̀rọ̀ lénìí tó bá dọ̀la wá nígbà tó sọ kí ló sọ̀rọ̀. Torí irọ́ a máa dòótọ́ nígbà míì. Àwọn oní àyídáyídà wọn a máa sọ̀rọ̀ dòótọ́ tá lẹ̀ mọ́ èèyàn lára. Tolúwa á wá ọṣẹ àti kẹ̀kẹ́ tó máa fi fọ́ tí ò ní rí. Ìkejì bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Ó ní abàlújẹ́ tó ń bàlújẹ́ tẹ́ ẹ̀ bá sọ fún pé ń bàlújẹ́. Tó bá dọ̀là lòun náà máa sọ pé òun náà wà lára àwọn tó ń tún ìlú ṣe. Wow. Tó tá a bá ti rí ohun tí ò tẹ́ wa lọ́rùn ní irú àkókò táwa ẹ̀ agbẹ́dọ̀ sọ síta mà. Ẹ túbọ̀ o. À ń gbọ́ yín sà. Nàbà wá ogun tá à ń jà lénìí àwa jẹnẹrẹsẹ tó wà mẹ́yìí. Àwọn ojúlówó ọmọ ọkọ ni mò ń bá wí o. Number one, the cause of ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn bàbá wa rí ìgbà yẹn lọ́hùn tó dákẹ́. Tó náà wò fẹ́ wàhálà. Ẹyẹ ọmọdé ló ń ṣe. Èwo tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Àtẹ́wọ́. Òun ní àyè bí wá gba tápà tó wá kọ́lé Ekun tiwa lọ́rùn náà. Ṣó ń kílé ẹ̀? À ń gbọ́ yín àbẹ́kìtì. Ṣé gbọ́ mi mà? À wà pẹ̀lú sà. Number one, fídíò kan jáde lánàá. Wọ́n ń sọ fún wa wípé wo àwọn ò tọrọ lọ́wọ́ ọba o. A ti play fídíò yẹn. A ti play ẹ̀. Àwọn ò tọrọ ọba kọ́ ló ra eléyìí o. Èní làwọn ṣe mọ̀ pé Siyii Makinde ló rà fún wọn. Ẹ jẹ́ fira wa léèrè àwọn ọmọ Yorùbá. Kòlábò Siyii Makinde àti Gani Adams ní Ọ̀yọ́ èrè wo làwọn ọmọ Ọ̀yọ́ state jẹ́ mẹ́? Failure. Because ní gbogbo state tó ti create Àmọ̀tẹ́kùn, Ọ̀yọ́ state ló fọ́nbù jù. That I can say that they don't have any achievement. Because Gani Adams was the leader in Oyo State Àmọ̀tẹ́kùn. So, tẹ́ bá ti rí bẹ́ẹ̀ rí pé wọ́n celebrate failure ni. They are saying, no, màmá mi, tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ. Tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ, àwọn bàbá wa ni ó máa ń dẹ̀bi ni. Ogun ló dá sí wa lọ́rùn lóde òní. They are celebrating failure. Failure ni mà. Ẹnu Siyii Makinde ló sọ wípé they lost more than 300 Àmọ̀tẹ́kùn soldiers under the umbrella of Gani Adams tó fi jẹ leader wọn. 300. What is the achievement? Bẹ́ẹ̀ ni Obra ló sọ nínú interview ẹ̀ kan. Ó lágbára o. Obra ló sọ. Ó lágbára o. Tó bá gbé mọ́tò fún Gani lẹ́nìí, it means that they deliberately collaborate with together to waste the life of youth in Oyo State. Tẹ́kọ̀ mi mà, ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Lẹ́nu àná wọn ti ń tẹ́tí àwọn ọmọ wa àárẹ̀ sí ẹ, àwọn èèyàn òṣè tuntun mọ́. Mo ti ń sọ fún wọn ti pẹ́pẹ́. Ọmọ wa àárẹ̀ sí. I don't have another hope. Ilẹ̀ Yorùbá lọ. Ṣẹ́kọ̀ mi mà, À ń gbọ́ I yín. don't have another hope. Ju ilẹ̀ Yorùbá lọ. Tí ilẹ̀ Yorùbá, Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá worst. Àṣẹ. Jù báyìí lọ, kọ́lọ́n tó bá wa tó. Gani lè kẹ́rù ẹ̀ fáwọn kó di Núpé. Ìbọn tèmi fẹ́ sá lọ. Núpé báwo? Núpé. Ṣé ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé? Núpé. Ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé ni mà. Èmi ò sọ pé a rí gidi àkókò. No. It's not Ibẹ̀ ló ń gbà tọ́ mẹ́. Màmá mi, we are talking about origin.
origin. Ẹ jẹ́ padà síbi fídíò tí mo rí lẹ́nìí. Tí bàbá Adéṣọ̀kan èmi máa dárúkọ. Tí ó tó bá jẹ́ bàbá ti tèmi ló ń jó lágbálágbá. Màá lùlù lágbálágbá fún bàbá mi kó lè mọ̀ pé ohun tó ń ṣe ò dáa. Bí bàbá Adéṣọ̀kan àjọ pàdé ní Kútọ́nù tí iṣẹ́ nǹkan tí iṣẹ́ méjì mọ́. Nígbà tí Bájàsọ́lá àti bàbá Akíntóyè wà ní Kútọ́nù. Bàbá Adéṣọ̀kan akitẹ́tẹ́ Akọ́lá George àjọ wà bẹ̀rẹ̀. Ìgbà yẹn láti organize the security of the Yorùbá race. How do we do it? Bó ṣe máa map ilẹ̀ Yorùbá. Bó ṣe máa rìn to be able to secure our land. Bàbá ìlú àmẹ́ńgbà yẹn náà, ó sọ sítórì tí Gani fojú ẹ̀ rí pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun tó kò bá fàtì jùlọ. Mo tẹ̀ kí gbàgbé ọ̀rọ̀ yẹn ìyá mi kan ló pè mí láàárọ̀ yìí ní láti London. Pé bàbá tó ní àjọ ìyẹn mi àti yáyà àjọ wà ní lọ́wọ́ ní. Ẹ bá mi máa ṣáà bàbá Èkìtì ní gift, ẹ bá mi ṣáà bàbá Èkìtì ní gift ẹ jọ̀ọ́, ẹ bá ń gbádùn kan tó ń sọ. À ń gbọ́ yín kà. Ó ní bàbá tó sọ fún wa pé Gani fẹ́ pa òun. Pé Gani ló da OPC rú. Bàbá tẹ̀wọ̀n yẹn, bàbá Adéṣọ̀kan yẹn, is one of those people to fund OPC. Pẹ̀lú bàbá Dr. Frederick Facheun. Bàbá mi ló wá jókòó ti Gani lẹ́ni. Èmi mọ̀ bó ṣe ń sọ. Kì í ṣe dídùn náà kan bàbá. Wọ́n ti bàbá sí ni tàbí owó. Torí owó burú owó máa ń gbà mọ́lú àbí kò lọ́wọ́ èèyàn. Wẹ́ẹ̀ tàgẹ̀tì ní pápápá. Because mi ò rí, I don't see that bàbá can low to that extent. Kọ́nà máa pé abẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó pàrọwà sáwọn ọmọ ẹ̀ tí inú ń bí for what? Are they not the one that start this issue? Torí pé wọ́n declare pé Ìgbòho gbọ́ níta pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fọwọ́ sí ìlú ẹ̀kọ́ wọ́n ti approve ìlú ẹ̀kọ́ làwọn ọmọ Gani bá yà wèrè sígboro. Tí bàbá yóò ṣe tí ó sùn ní àbí kò sí láyé. Tó wá ń pe àwa tá a wà lẹ́yìn Sunday Igboho ní bloggers. Pé náà ọ̀nà òun yẹ àwọn ọ̀fẹ́ gbọ́mọdé sọ fún wa láàárọ̀ yìí. Ẹ̀ṣẹ̀ ẹ̀ sì máa gbọ́rọ̀ ọ̀nà òun yẹ. Bóyá ọ̀nà òun yẹ lẹ́ máa gbọ́ tètè yín máa fi di Yorùbá lẹ̀. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín fà. Ó ti gbójú ẹ̀ ń sì tá a gbẹ́dọ̀ sódójú ọ̀rọ̀. Tá a gbẹ́dọ̀ sí kiri tá a gbẹ́dọ̀ sódójú ọ̀rọ̀. Mo sọ nǹkan mo ní tí bàbá yẹn bá fẹ́ ṣe. Ẹ parí ìjà láàárín àwọn OPC ni o. OPC bàbá fẹ́ dífá ṣe ń. OPC Gani Adams. Ẹ bá wa pọ̀ wá táàpù. Ọ̀gá o. OPC reform. Kí ló wá dé tó wíwá jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho lẹ́tọ́ wa lọ sọ ń bẹ̀. Ó sú wa o. Kí ló ṣe Sunday Igboho bá ń ṣe OPC ni? Ẹ̀ ń bínú orí. Mo dẹ̀ sọ lẹ́nìí. Kútọ́nù lèmi ti sọ fún bàbá yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní Gani ti sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Bẹ́ẹ̀ni. Gani ti sọ fún wa pé Yorùbá ò ṣe é jà fún. So nígbà tá a dẹ̀ rí ẹni tó sọ wípé òun ní tòun o. Òun fẹ́ jà fún Yorùbá. Òun ní Yorùbá òun máa jà fún Yorùbá. Òun kẹ́ máa nu ẹnu fún wọn. Olórí kẹ́kọ̀ọ́ ní kan máa ìyá mi. À ń gbọ́ ìgbà tó ṣe kọ́. Ó lóun fẹ́ ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Mi ò mọ ní kọ́ màá sọ lọ́rọ̀ ni. Gbogbo nǹkan lọ́lọ́run fún mi lẹ́bùn ẹ̀. Agídí Èkìtì lónìí ṣùgbọ́n Ọlọ́run fún mi lónìí kíkọ́. Ọlọ́run fi ìyà òní kíkọ jẹ mí. Ó parí. Ó ní òun máa ṣe tẹ́nìkan ò ṣe rí. Wọ́n ní dandan ni ó máa jìyà tẹ́nìkan ò jẹ rí. Ó ní tóun bá jìyà tẹ́nìkan ò jẹ rí. Òun máa gbádùn tẹ́nìkan ò gbá rí. Lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. Lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. Ṣẹ́gun mọ̀. Ìgbòho. Ìṣe Yorùbá. Ẹnà kàríṣì Yorùbá dáadáa mà. Ní kí ẹ jẹ́ kí wọ́n sẹ́ǹtì atmi kẹ́ tó gbé wọn wọlé má ẹ̀kan fúláàgì ètò ẹ̀kan sẹ́ǹtì atmi abẹ́kìtì ẹ̀lì ṣọ́nlẹ̀.
à ń gbọ́dọ̀ bẹ́ẹ̀ kìtì. Tẹ́ bá ká ìsìn bàbá Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀ ti pè because bàbá Awólọ́wọ̀ want to become a president of Nigeria. Ní bàbá ti bẹ̀rẹ̀ sí ní problem. But Igboho torí pé Igboho sọ wípé ẹ má pa ìran Yorùbá mọ́. Ẹ lọ béèrè ẹni tó jẹ ìyà nítorí Yorùbá bí Sunday Igboho nínú ìtì Yorùbá kò sí. Kò sí tó gbé àjàgà gbogbo ilẹ̀ Yorùbá ó gbẹ̀lú. Torí pé ó fẹ́ ṣeun torí pé Sunday Igboho ṣeun tẹ́nìkan ò ṣe rí. Ó dẹ̀ jìyà tẹ́nìkan ò jẹ́ rí fún ìran Yorùbá. Ó wá dé pa ń jẹ ọrọ̀ tẹ́nìkan ò jẹ rí. Ó wá ń gba iyì tẹ́nìkan ò gbà rí. Gani wá ń bínú. Ó wá ẹ̀sọ́ ti pé òun ló yẹ kó fún ní iyì yẹ kò pọ́tíbù ìyá mi. Bẹ́ẹ̀ ni Yorùbá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ. Mi ìmọ̀ bóyá ń gbọ́ mi lé o. Ẹ gbọ́ ṣe ń gbọ́ Bàbá Èkìtì lórí YouTube àti Facebook o. TikTok ń kọ́. Hello. Ẹ̀yin gbọ́ lórí TikTok. Facebook àti YouTube ṣe ń gbọ́ Bàbá Èkìtì ẹ jọ̀ọ́. Ẹ bá wà kárí dé ẹ jẹ́ kárí kọ́mẹ́ǹtì yẹn dákun. À ń gbọ́ yín. Tẹ́lẹ̀ Yorùbá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ. So iyì àti àpọ́nlé tí Sunday Igboho gbà. Ẹ má gbàgbé pé Gani sọ wípé ẹ lè sọ olórí ogun ilẹ̀ Yorùbá di méjì. Ẹ bí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ ta ló fi wọ́n jẹ olórí ogun o. Àwọn tó súnmọ́ Gani dáadáa wọ́n wà ní Ondo State lọ́dọ̀ mi bíbá Èkìtì bíbá yìí. Wọ́n ní Gani ò yan ìbọn rí. Kò yan ìbàdí kò yin ìbọn. Ìyá yẹn jẹ́ let us say the reality. À ń gbọ́ Bàbá Èkìtì. So the confirmation and endorsement tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó fún Sunday Igboho ó ṣọ́ọ̀kì wọn. Wọ́n là lọ tọrọ mọ́tò ń bẹ̀ ni. Àdúpẹ́. Wọ́n là lọ tọrọ owó ń bẹ̀ ni. Mo lè sọ ìrìn àjò wa sí Ọ̀ṣun State. Ìgbòho ní pé tí òun bá ti launch ìlú Ẹkùn ní Òṣogbo òun máa kí bàbá wa Àtaọ́jà tòṣogbo from there to Ẹdẹ tí a máa pẹ́ Ẹdẹ láti fún wa ní ìyàwó kejì. Tó tá mà tiẹ̀ yìí. Kó lọ sí Òṣogbo kó má délé àná òun kó kí bàbá yẹn. But nígbà tá a máa ṣe gbogbo kìnìún yẹn tán ilẹ̀ ti ṣú tá a máa a rò pé kápẹ́ kí bàbá Àtaọ́jà ká dẹ̀ padà ní ó gbà wá níta ẹ̀ àbá tètè ta ó di Ilé Ifẹ̀. A lè èrò ẹ̀ pé kápẹ́ kí bàbá ká dẹ̀ jáde ní bàbá shock everybody. Bàbá Àtaọ́jà kí ló ṣe? Ọ̀ní ìrìnsà pé Sunday Igboho ló lú ọmọ ẹ̀fọ́rí ló jẹ́ gbà ní. Ṣé ń gbọ́ mi mà? Ṣé ń gbọ́ mi gbogbo ní? Ẹ gbọ́ ṣe ń gbọ́ Bàbá Èkìtì. Ẹ jẹ́ gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá. Ẹ já pọwọ́pọ̀ ká sọ̀pọ́tì olú ọmọ yìí. Ṣọ́ọ̀kì ló jẹ́ fún gbogbo àwọn táwa mẹ́. Ṣọ́ọ̀kì ló jẹ́ fún àwọn ọ̀tá Sunday Igboho. Ẹni bá lójú inú tó ní tó lọ ń bẹ̀yẹ dá moment mà. A mọ̀ pé confirmation nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwa olóyìnbó àwa overgraduate ń pè ní endorsement. Endorsement. Overgraduate ẹ̀yin overgraduate a máa pè ní confirmation. Àwọn undergraduate máa pè ní endorsement. Àwọn undergraduate ń pè ní confirmation. Gani àwa mọ̀ dáadáa ṣe àmọ́ tó lè ṣe àmọ́ tí ò lè ṣe. Gani ó ṣe lára sí jáde láyé ni. Number one. Ṣé wá ní tabarí olóyè mẹ́wàá káàmù àrùn pé nílẹ̀ Yorùbá àdúgbò bẹ́ẹ̀. Màá la kíní kan yín sí o ní ààfin bàbá wa Ọọ̀ni. Ẹ rí i pé bàbá wa Ọọ̀ni pìrìsẹ́ǹtì mọ́tò yẹn fún olóyè ni. Bẹ́ẹ̀ni. Pé kó tó pòun bí lẹ́ni ó gba mọ́tò ilọ́ọ̀sì pẹ̀lú 10 million. Pẹ̀lú 100 million. Sọ́ọ̀tì pẹ̀lú 100 million. Àwọn sàn lè mẹ́wàá. Bẹ́ẹ̀ni. Ṣé wá rí ibi tí mo ń lọ́mọ̀ ni pé táàmù polóyè kì í ṣẹni tí mo sì hànàhànà. Kì í ṣẹni tí máa gbé nǹkan sáyà tí máa tó kúlẹ̀ ayé sáyà. Tó bá pé mọ́tò tó fún
olóyè láàfin yẹn tó wáyé fún Gani náà fún Gani ò ní yọ̀ǹda ẹ̀kú kọ́dínétọ̀ Ifẹ̀. ọ̀rọ̀ dé wọ́n dé Yorùbá Wuyi fans aláfàjà àgbà yìí. tó Gani Ìgbòho kápẹ́ Ìgbòho tó dàbí Gani ni Ìgbòho mọ́tò yẹn yóò máa gbé bọ̀ nìbàdàn yóò wá fi kún ètò tó ń gbé káàkiri. ìwọ wo lónìí bẹ́ẹ̀ ó jẹ́ ní tó máa ń tún ó ti rò pé kọ́dínétọ̀ kan náà wà nílé Ifẹ̀. kọ̀mọ́ náà tọ́wọ́ nílé Ifẹ̀ tó ń síwájú wọn òun lọ́yẹ̀ kó mọ́ lóbótò pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ń bẹ̀ yẹn. ó wáyé tó pọ̀dà wa ni mo fi Ọlọ́run abúra mo pa àwọn alálẹ̀ ìbúra. èyí tó ń gbé fún yẹn ẹ máa wòran ṣe báwọn ọ́fíìsì rẹ̀ wà ní Ìbàdàn àbí kò ní gbé fún wọn. yẹ́n ẹ̀ríwẹ̀ tí wọ́n ti ń lọ tọ́kùnrin ìtọ́nà fún wọn ní mọ́tò yẹn tí wọ́n lọ yá bí àtúrọ̀ sí sọ̀rọ̀ yóò mọ̀ gbé káàkiri yóò wà lára àwọn tí mọ́tò tí ó mọ̀ gbé káàkiri. àìmọye mọ́tò náà fún Gani nígbà táwa ń tẹ̀lé Gani ò fún coordinator kan ní mọ́tò Gani ò fún state chairman kan ní mọ́tò tí Gani Ogun State fún Gani mọ́tò méjì Gani ò fún Ogun State coordinator chairman ní mọ́tò. tó bá tún ra mọ́tò Gani ó tún mọ ìtàlẹ́ nínú pé ó ti lọ́ọ́ ra mọ́tò ni. so irú olóyè èèyàn tó sọ̀rọ̀ nínú ayé ni. I've been saying this many times. I've never met olóyè one-on-one. I never see my eye to see am live. But ìwà tó wà lára olóyè ló mú mi mọ sáré tẹ̀lé. ṣùgbọ́n ní ọdún tàbí tẹ̀lé dìde yẹn àwọn aláìpàdé yẹn ní àwọn ìlànà òsì yẹn ó ní tọ́wọ́ tàbí tẹ̀lé àjẹ lẹ́yìn wọn ọmọ ìjẹ́ ìlẹ́yìn ẹ̀kọ́ àjẹ lẹ́yìn wọn. Ògùndé. tó àwọn yẹn àwọn ọmọ àwọn ojúmọ̀ máa wòdì yẹ́ ló máa ṣá. Yẹ́ ló máa ṣá. táwọn yẹn táwọn sọ́mọ́ àwọn yẹn rí i. ọba mi ṣe òkè tí máa kí tó fún tó lóun fún ní lọ́ọ̀tì yẹn kó fi ọ́ndẹ̀ ìrìnlẹ̀ lórí. mo ti lọ wo lórí Google máa gbẹ̀ṣẹ̀ o wọ́n ní Ṣèyí Mákindé ò fún wọn ní lọ́ọ̀tì o mo ti lọ Google search o. wọ́n láti fake life yẹn ó wà lára wọn àwọn agbókòdá ní àwọn arúgbó ìgbà tí búrẹ́dì pamọ́ sínú lórí gbọ́ ọmọ. ẹ má tó wọ̀ ayé dànù. a ní ẹ má fa sójà àwọn kan tún ní lọ́ọ̀tì 1994 model ẹ má ṣe báyìí torí Ọlọ́run. èmi kàn nǹkan tí mi kàn wò ni pé Julius àwọn ìwé ẹkùn yìí ẹ wo táyà àti ẹ rẹ pé nọ́mbà wà níbi táyà àti ẹ kí ló dé tí tọ̀dọ̀ wọn wà ní nọ́mbà mo fẹ́ tún wò ní. lórí tí ìwà yìí ẹ jẹ́ ká ṣẹ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá. àwọn Ṣèyí Mákindé ẹkú iṣẹ́ o gómìnà wa ẹkú yìí. ẹ wo táyà àti ẹ má ṣe báyìí torí Ọlọ́run. ẹ wo ẹ̀yin OPC tẹ́ bá ń wo show yìí ẹ̀yin OPC ṣé èmi kọ́ ni mò ń sọ o comment section ni èyí kò sọ wípé táyà àtàwọn ìró ẹkùn wọ́n ló ní nọ́mbà wọ́n ní táyà àti àwọn ìró ẹkùn wọ́n ní nọ́mbà wà ń bẹ̀ wọ́n ní táyà tọ̀dọ̀ yín wọ́n ní kò ní nọ́mbà ẹ̀yin OPC tẹ́ bá ń wo show yìí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ èmi kọ́ ni pé mo láìkì comment section wà láì èmi àti wọn dẹ̀ máa nà wá ni táyà àlòkù èmi kọ́ ẹ má ṣe báyìí táyà àlòkù bá wo ọmọ ní táyà àlòkù máa ní wọn ní táyà àlòkù èmi kọ́ ni mo sọ o Yorùbá Wuyi fans tó bá mú èmi àti ẹ bá wa gbóhùn sókè. ẹ mọ wà pẹ̀lú yín. ẹ kálẹ̀ ẹ kóòtù. ẹ káàbọ̀ sà pẹ̀lẹ́ sà. ẹ fún mẹ́ta wá sọ. ìwúrí táyà àlòkù Ọlọ́run. bó ni ọ̀ní ò ṣe fún ní mọ́tò ọ̀ní ò lè fún mọ́tò ìgbà tí ò wá kó fún mọ́tò ọba wùwà ìní ó fò ẹgbẹ́ ọjọ́ pọ́ lọ́kàndúà ó jẹ́ ń ṣe hàn-hàn Sunday Igboho kò jẹ́ ẹ ti ṣe hàn-hàn tí owó ẹ tó já síwájú àwọn kankan ìgbọ́dọ̀ bá lára rẹ̀ wọ́n tẹ́ pé ò rí ìwà aṣáájú lọ ẹjọ́ tí ó yẹ kó máa rò lóró ẹ̀kọ́ gbẹ́nu dání ni ẹ̀kọ́ ló dùn sí tí Sunday Igboho ṣe ẹ̀kọ́ kó support ẹ̀ ni kó súnmọ́ kẹjọ ṣe bẹ́ẹ̀ ṣe ò bá sọ àwọn ilé bẹ́ẹ̀ ẹ̀sùn orí òbí ìbálà àwọn ilé bẹ́ẹ̀ ṣé tọ́ ni pé wọn ọbọ̀ òfin mọ́tò ọbọ̀ olè fún mọ́tò ẹ̀ tó lè fún mọ́tò ẹ̀ tó jẹ́ alábòsí ara yín náà ni wọ́n fún mọ́tò
àti ìmọ̀ràn yín jọra wọn àwọn náà ni wọ́n fún ní mọ́tò ṣé máa ń lùlù tí ọba dò tí máa ń dò tó dò àbí ń kọ ní bá dò ṣé kò létí tí ó fẹ́ tí ara ẹ̀ gbọ́ pé ètò olú yóò dò ṣé kò ní gbogbo ayé bí gbogbo ayé bí ó ṣe ń ṣe wọ́n ní fẹ̀rẹ̀ tálọ́gbà tẹ̀ ọmọ alẹ́ Yorùbá wo yóò lù tí Gani ṣe o tí ìlú lòdù sí lè ṣe o èèyàn bọ́jà ibi tí sálẹ̀ tó ti bu ọdún sí kí tó ẹ kó dúró sí nìkẹ́ kẹ́ ẹ pé owó lọ fẹ́ àbí ọ̀ràn owó ọ̀kánjọ́ olè tí ó ti mọ́ lára tó yẹ ikùn ló rú káàkiri àti agbádá fún ògbé káàkiri tó ní gbọ́gbádá lè wọ́n. ẹ tó pẹ ìjọba wa nítorí máa pè yín padà tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ bá wa. olùsí ọjọ́ ìwọ́n dá sí wò ní dá sí. ẹni tó ń pè yẹn stop máa pè yín padà ìjọ. Fúlàní ń pa wá nínú ogbó ẹ̀yin náà ara yín àwọn olè ogun olóṣèlú wọn tó ń pa ìbára wa àwọn ògbó ọ̀la náà tó ń para láàrin ara wọn yìí. irú ìlú wo la wà irú orílẹ̀-èdè wo la wà yìí àwọn wo ni Ọlọ́run dá sí àríwá ṣé Gani ẹ bá béèrè ṣé Yorùbá lè. èmi ò ẹgbẹ́ ṣé Yorùbá ni èmi ò mọ èyàn èyí bó ra fún wọn ní ilé ọ̀sìn ni yíyan ò ní kó má jẹ́ Yorùbá àbí wọ́n jà fún wọn ní ilé ọ̀sìn. ṣé máa fún ilé ọ̀sìn kò rí ilé ọ̀sìn ni wọ́n sunkún sábọ̀ sí yóò sunkún pẹ́ o. kí ló táwọn èèyàn ń takò táyà rè ní comment section táyà kan ní ilé ọ̀sìn àwọn èèyàn táyà ọmọ láńké ló gbé sẹ́sẹ̀ ilé ọ̀sìn ẹ má ṣe báyìí táyà ní táyà ń jẹ. ìwà tí ń wù kò mú ọgbọ́n dání kò mú làkà dání kò ṣe kíní fún ara Yorùbá kì í ṣe àwọn ìlú kì í ṣe tọ́pọ̀ bá jẹ́ Yorùbá ni kì í ṣe pé jà bẹ́ẹ̀ kọ́ ọmọ ìjà lásìkò yìí kò ní ti ṣẹlẹ̀ sí yàn òun rojọ́ kíkàkiri lásán ó jíjọ́ kẹ́kọ̀ọ́ wọn ológbó lọ àbí kọ́ rámọ̀ṣẹ́ wọn ológbó lọ ẹjọ́ òsánlò sáà òsánlò sunkún náà ni ẹgbẹ́ aláwòsí ìdá o ìgbìyànjú aláwòsí ìdá o ìgbẹ́ tí wọ́n ń ṣàwòsí ìgbẹ́ yìí ò ní dá bọ́ọ̀lù máa gbé mọ́tò fún yàn ẹni tó pájú tó jáde ló gbé tó wọn náà jáde kẹ̀ tó bá lágbára wọn náà jáde tó bá nígbà tó lè ṣe. wọ́n ti bá àwọn náà mọ́tò àwọn tó mọ̀ pọ̀ kápẹ́pù náà ti bá àwọn náà mọ́tò náà. wọ́n wọnú gbó lọ tó ti wá wọnú gbó lọ báyìí láti wọ́n ti fún wọnú gbó lọ. wọ́n kọ́kọ́ nìkan wá ṣú ẹ̀ fún yín páwọn náà ti gba mọ́tò wọ́n máa wọnú gbó lọ lọ́la. kọ́mọ nìkan àti gbólú ìlú àbí kọ́mọ ṣe láti lọ sí patí àbí láti lo òde àbí láti gbàyàwó yàwó nítorí wà fún tiwọn nù ó rojọ́ ó dégbò àti abetí ajá àtàgbádá funfun àtọ̀pá ọlọ́ṣẹ́ ń gbé káàkiri ó ṣe fáwọn èèyàn yóò ṣe fún ọ ṣe fún ọ ọkẹ ìgbà àwọn èèyàn ẹ̀kọ́ lọ bá kó wọn jáde kó wọ́n lù ú ni. odidi Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n kó lù ú ọ̀dà tí àìtọ́ jẹ́ ní ìsìn gangan kí ni value ta lára ẹ̀ pé ààrẹ lè lè báyìí pẹ̀lú ẹjọ́ tí ò káàkiri. yẹ́n àjọyè ó sì wá òótọ́ ìtọ́jú ẹ̀ ká bá nípò rẹ̀ kó jókòó kó sì pẹ́ pẹ̀lẹ́ ni ó yẹ kó máa dúró sí sísàn lègo sí gangan ni tí ó tọ́ ẹ pé wọ̀ lọ àwọn èèyàn lẹ́yìn ọ̀dá ìtẹ́ntẹ́ntẹ́ ń bá jà yẹn ìka lọkùnrin yẹn wọ́n ṣe rò títí gan ìtẹ́ mo fẹ́ fi ọ̀rọ̀ ọ̀nà ká ibi tí mo fẹ́ ṣe ìwé èèyàn òní lè bẹ̀ ó ní ìjẹjọ́ náà ẹ má bínú ó kú lọ́wọ́ ni ẹ má bínú. ìwé ẹranko làwọn ìwà tó ìwé ẹranko làwọn irú àwọn ìwé ẹranko ni ìwé ẹranko nìyẹn ó sọ wọn Yorùbá ní ọjà tán wọn àwọn sọtàn ó yìí yàtọ̀ yóò ìjà ńlẹ̀ tó bá sí dáadáa tó sí dáadáa àwọn èèyàn ní wọn wọ tó bó ṣe wà ní ìgbò tó bá sí dáadáa àwọn èèyàn ní wọn mọ àwọn èèyàn wọn wọ pé ọkùnrin afúnikànmẹ ipò owó tó wọn pọ̀lá rí ṣé ìgbò ṣe kò lówó lọ́wọ́ ni eléyìí ọ̀ka yóò kò owó kò kàn kankan kó gbé ìgbésí àárín àwa Yorùbá káàkiri wà lálàáfíà káàkiri ẹ mọ títí ẹ bá yẹn máa ń jáde káàkiri tí wọ́n á rìn káàkiri gbogbo tó tẹ́ pé ó kó náà jáde jáde yóò mọ tí ojú ọmọ Yorùbá ń rí. ojú wa ń látàlátà bàbá àlàó bàtàlátà bàbá àlàó. yóò mọ tí ojú Yorùbá rí tẹ́ bá kọjá nígbà míì níṣẹ́ bó ṣẹ́ẹ̀dì Ghana kankan tẹ́ wá tẹ́ dúró gbogbo Ghana kankan tẹ́ wọ́ pé tẹ́ wọ àwọn ìlú yẹn lọ ẹ lọ sí gbàgbé lẹ́sìn àwọn ọmọ ìlú tiwọn. bẹ́ẹ̀ èyí tẹ́ bá yẹ mọ̀ ìlú ti Nàìjíríà ẹ bá fi ti yín lẹ̀ ẹ mo lè sí anyway gan ó tó gbó lọ yín tí àwa sí wà Nàìjíríà tẹ́ pé àlejò àwọn ọ̀ràn Fúlàní láti Mali wá ti dé tí nígbà láti wọ Nàìjíríà ó ti dọ́mọ Nàìjíríà nù Fúlàní kó láti Guinea ìdáwó tó wà wọ Nàìjíríà ó ti dọ́mọ Nàìjíríà nù wọn kò rí bukú náà ọwọ́ Nàìjíríà wọn ti dọ́mọ Nàìjíríà ìjẹ́ àwọn aláǹfààní lè lò nílùú mi. Adá fún yín sá. bóyá China ti ń kó
kí n kó bá Nàìjíríà gangan ó ti dọmọ Nàìjíríà nìyẹn ó dẹ̀ ń fòrò wọ́n fìtí náà lẹ́yìn Yorùbá káàkiri àgbáyé. ó tún wọnú gbó wa ó tún jí wa ní nǹkan àlùmọ́ọ́nì ó tún jí ó tún mọ̀ kó ọ̀tán Fúlàní. wọ́n tún bá àwọn èèyàn wa sùn. ó tún bá èèyàn wa sùn nínú igbó ó tún pa wọ́n ó tún mọ̀ fìtí náà ó tún yìnbọn lójú wa bá ó tún mọ̀ bọ́mọ sùn. ṣé àṣàyè wa ni ṣé irú ẹ̀ ní Gani o ṣé wọ́n á rí inú ẹ̀ lè dùn sí. bẹ́ẹ̀ ò sípè fún ọdún gangan sípè fúnra rẹ̀ gangan ní sípè fúnra rẹ̀. torí gbogbo wọn tí wọ́n mú nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ tí wọ́n mú alálẹ̀ Yorùbá yóò gbọ́n lérè gbogbo yóò lérè ẹ máa bẹ́ tó wọ̀ yá mi. ẹ̀yin èèyàn wa bàbá wa yìí ní Yorùbáwùyí wọ́n lẹ́yìn 324 ló mú wa wọ́n lẹ́yìn 107 péré lẹ́tẹ̀ tó ń pọ̀ kí ló dé sẹ́yìn OPC lẹ́wà lórí ìṣòro yìí sẹ́yìn OPC ẹ tó ń béèrè nọ́mbà mi ni mo kọ sísàlẹ̀ yín àwọn ìyàwó Grace Makinde wọ́n ní Ilios ju Ilios lọ Ilios ọkọ̀ ju Ilios lọ táyà mẹ́rin ní Ilios ní táyà mẹ́rin ní Ilios ní gbogbo Ilios ló ní steering Ilios ìwé ẹkùn ní steering tí àwọn OPC náà ní steering Ilios ìwé ẹkùn ní táyà mẹ́rin táwọn OPC náà ní táyà mẹ́rin Ilios ìwé ẹkùn ní bọ́mbà tí wọ́n náà ní bọ́mbà tí Ilios ìwé ẹkùn ó ní síìtì táwọn OPC náà ní síìtì kí ló dé Yorùbáwùyí fans kí ló dé tẹ jẹ ẹjẹ tó bá nídìí fans àwọn fans mi mo fẹ́ tà wọ́n mo fẹ́ ta everybody wáyé fans Yorùbáwùyí mo fẹ́ ta anybody ẹ bá gbóhùn sókè kí ọ̀kan kan má pe Yorùbáwùyí o má pè a máa bẹ̀rẹ̀ sí ẹ má pè mí ẹjọ gbóhùn sókè yìí. ẹ lè ta èmi mọ́ wọn o. mo fẹ́ ta anybody Yorùbáwùyí fans ẹ ń fún mi ní wàhálà ní pọ̀ jù ẹ má fa aṣọ ọjà ẹ mú tí ẹ fokùn sí lọ́rùn ẹ fa aṣọ lọ. àmóye yìí jẹ náà ìwọ pápá ìwọ náà ìwọ pápá. Ilios ìwọ jáde àmóye yìí jẹ náà ìwọ pápá ìwọ náà ìwọ pápá. ẹni tí ò bá wù kó. ẹni tí ò dùn mọ́ kó sórí bọ́ọ̀lẹ̀ ìwọ. wọ́n pokùnso lọ́pọ̀kùnso. kí ló dé má fàṣọ ìjà ẹ má bá wa ṣe ní díẹ̀ díẹ̀. fàájà ni kálẹ̀ eléyìí ò jẹ fàárọ̀ fàájà ni. má fàájà tó bá wà fàájà tó má bá wa ṣe wà. bẹ́ẹ̀ ṣe wọlé láti máa ń wọlé tẹ̀lé yín fàájà ni kálẹ̀ eléyìí ò jẹ fàárọ̀. ogun dé. fàájà ni lóko tó máa já sí kó já sí. ibi tó máa já sí kó já sí. déédéé lórí TikTok ọlọ́pàá ni màá fi mú yín. àwa ò ní nǹkan méjì tá à ń ṣe ju pé ká máa fọ́dọ̀ yín lọ títí dọjọ́ òkú àwọn afọ́dọ̀ yín táyé máa fi parẹ́ àwọn afọ́dọ̀ yín kú. ẹ ṣe mo dúpẹ́ ààrẹ ní kọ́dúkú lágbára Ọlọ́run wọ́n ti ń gbẹ́ ìgbọ́n ní kí n má ṣe àwọn Yorùbáwùyí tó ṣẹlẹ̀ ọ̀sùn máa ń tẹ̀lé everybody. Ọlọ́run á ṣe ètò àṣẹ ẹ ní sọkọ sí ẹ ní fọmọ sí ẹ ní fara yín ṣe láṣẹ Ọlọ́run bó bá ń jẹ́ tọ́lọ́run àsìkò tí Yorùbá bá máa jiná wọn ní fi ń ṣàwádìí. àṣẹ àti gbogbo olólùfẹ́ ní pápátá àtẹ̀yìn náà. láti Èdùmàrè. ìṣẹ́ rí ilé tí Ọọ̀ni Ifẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kú tó. à ń gbọ́ yín àbí nẹ́tíwọ̀kì bí yẹn ṣe máa jẹ́ nìyẹn àti ọ̀run ti tó ń tolúwo tó ń tẹ́jú bọ̀nà èyí tá a bá ti wí báyìí òun lè gbà ń gbà bá bí yẹn ṣe máa jẹ́ nìyẹn. ṣẹ́rí gbogbo ilé ìtẹ́ ń ṣe Ọlọ́run àbá ń ṣe nítorí bá tú láyé Ọlọ́run àbá yín tú nítorí bá dé láyé Ọlọ́run àbá yín dì gbogbo ilé ìtẹ́ ń ṣe yìí ẹ fi ń jí àwa ọ̀pọ̀ pé káwa ọmọ Yorùbá ká wake up ká má sùn. bẹ́ẹ̀ni. àti àáfà tó ń sọ pé ẹni tí ò bá ti ṣe ìsìláàmù kọ́ lọ gbógun tí wọ́n ní ó ṣera ìyẹn ń ṣera ẹ̀ ní ó tún ti gbé mi jáde nísìnyí pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló láǹfààní láti jọba. ẹ sẹ́ǹdẹ̀ sí mi báyìí. kì í sẹ́ǹdì ẹ̀ sí. ẹ sẹ́ǹdẹ̀ sí mi lórí. ẹ fẹ́ gbọ́ máa sẹ́ǹdì ẹ̀ sí ọ̀dọ̀ àbúrò yín láti gbọ́ yẹn ó tún ti sọ yẹn lé ní wípé mùsùlùmí àti kìrìsìtẹ́nì nìkan ló láṣẹ láti jọba torí gbogbo wẹ́rẹ́rẹ́ o ní fọ́lọ̀ yín online ẹ wá
wèrè gidi ni wèrè tó bá ń gbọ́ wèrè ayé àtọ̀run. Ògúnjà o. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ti rẹ̀ kẹ́ ẹ̀ báyìí wọn ò tí ì mọ̀ wọ́n ti rẹ̀ kẹ́ ẹ̀ torí wọ́n padà sún ẹ̀sùn kọ̀tù. Bẹ́ẹ̀ bó ṣe wà ẹ́ ó ti rú gbé oyin nǹkan tí ò mọ̀ ni. Ṣẹ́rí ẹni tó bá ní ti Ìgbòho lòún dẹ̀ máa gbígbé ṣe àtẹ̀bá ní máa tó ìfà lọ́gbọ̀n pẹ̀lú Bàdágìrì ó lè ti máa rí nìyẹn. Ẹbọ tí wàá ní tutù kí wọ́n tẹ̀bà ní máa 12 kó lọ́gbọ̀n pẹ̀lú Bàdágìrì ẹbọ ní tutù. Kó lọ́gbọ̀n gbọ́ bẹ̀ lọ sí Bàdágìrì bó ṣe máa rí nìyẹn àjọ ibi tí Èkó ti ṣe ní Bàdágìrì. Ok, ibi tí Èkó ti bẹ̀rẹ̀ ní máa 12 ibi tí Èkó kú sí ní Bàdágìrì. Ọ̀rọ̀ yìí ti sú mi. Ibẹ̀ ní Ìjẹ̀bú lóní títí dé Kòròdú. Èkó bẹ̀rẹ̀ láti máa 12 wọ Èkó Akété. Àgbà àtẹ̀bà ní máa 12 á lọ awọ́bẹ̀ lọ sí Bàdágìrì. Ọ̀dà ẹ ṣe mu àbá mi. Ìyẹn yí padà. Àṣẹ́gun. Torí èmi mọ̀ pé táìmù tẹ fún mi pé ti náà ni. Ṣùgbọ́n àwọn kan máa wà lórí TikTok ní tó máa lo like 50 minutes 1 hour 10 dá Ọlọ́run. Ṣùgbọ́n àwa táwọn ń pè láti Ìjẹ̀bú ìṣẹ́jú kan àtàbọ̀ lẹ fún. Bàbá mi ti lo 5 minutes ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run mo mọ̀ pé ẹ̀yin ọmọ pọ́pìsì ní. Ó ní mo wú òyì ẹ ti lo 5 minutes. Tẹ máa ń fẹ́ mi ẹ ti ayélujára àgbẹ̀ ni ó ti dá mi mọ̀ ó ti mọ̀ pé èmi ni mò ń pè ó ti mọ táìmù tó máa fún mi ọ̀rẹ́dì olóò ti fẹ́ kọ́ọ̀tì mi èmi náà ti kọ́ọ̀tì ara mi kí wọ́n tó kọ́ọ̀tì mi ó dàárọ̀. Ẹ gbà mí lọ́wọ́ báyìí ojoojúmọ́ wọ́n ní Ṣèyí Mákindé lọ fún wọn ẹ má sọ pé kí ló táwọn èèyàn sọ wípé ẹ̀hùn táyà máa wíwá gbé sẹ́sẹ̀ yìí lọ mí iṣẹ́ aláìkọ́ tẹ̀yìn èèyàn yìí ṣe táyà máa wíwá bá wò mo fẹ́ ta anybody má sọ pé èèyàn kankan ò lè rà yín mo fẹ́ ta any Yorùbá wí fans mo ń bínú lọ́wọ́ ẹ bá gbóhùn sókè. Ṣé máa gbé ṣé gbẹ̀rin àbẹ́ ẹ̀gbẹ̀rin ọdẹ. Mo fi yín bọ̀dá àdìsá ẹ kọ́kọ́ bá kí bọ̀dá àdìsá. Bọ̀dá àdìsá gbọ́. Láwọn alálẹ̀ tó bá mi kí wọn. Ayélàgbé àwọn tó ń bá dìsá ọmọ aládìí fún jà àwọn tìǹkà lára ẹ̀bà mo ti gbọ́ nínú wọn. Wọ́n máa ládìí tó ń bá jà ìrédè o. Àwọn tìǹkà lára. Wọ́n mọ̀ títọ́ ara rẹ̀. Pàdùsá tó ń bá jà. Wọ́n gbé owó ìrédè o. Àdìsá ọmọ onílẹ̀ Tọ́mọ́tò yẹn ṣe kò ń ṣe mọ́ṣẹ́ 1980 ní àbí 82. Èmi ò mọ mọ́dẹ̀lì mọ́tò ẹgbọ́ mọ́dẹ̀lì mo ṣàpè Ilios mi ò mọ mọ́dẹ̀lì ẹ̀. Bóyá bí tí ò bá ti jẹ́ mọ́dẹ̀lì 1970 àbí 1960. 1960 báwo? Ṣé Ilios wà ní àwọn old model ni náà yẹ kẹ́yìn náà ti lè dáadáa. Ṣé Ilios wà ní 1960 ni èmi ò mọ mi mọ pa ẹ̀. Àkùdé ní àkùdé ẹ̀nà àwọn mọ́tò tó máa ń ṣà ní tọ́mọ ń lò tí wọ́n lò wọ́n tọ́mọ lọ ń dà sí ilé ní àkùdé ni wọ́n ṣà ní. Wọ́n ṣà Ilios àkùdé. Wọ́n ṣà ní àkùdé ni wọ́n tó pọ̀ ní ìlú. Kán sàkè ká gbọ́n. Wọ́n ní 1930 1945 kò dá báyìí. Ká gbọ́n rẹ̀ àkùdé ni. Àkùdé ni ẹmọjà tira wa àkùdé ni ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ti ká lára ẹ̀yin ọlọ́tẹ̀ òbí tọ́ nínú yìí wọ́n máa láti fún bẹ́ẹ̀ gbàjà ẹ̀ ń jòwó ìyá yín náà ilẹ̀ Yorùbá Àdìsá náà bàbá Àdìsá náà bàbá. Tó ń ta pátá létí ọ ṣé wọ́n fún wọn ní bí 500 million sí. Okay, àmọ́ àwọn ti káàṣì náà wọ́n ti display ẹ̀hún ṣẹ́ẹ̀kì tiwọn àbí káàṣì náà máa display 100 million. Ṣé fún ní 500 million? Question. Ṣé o? Gani. Ó yá sọ pé pọ̀. Ẹ padà sọ̀rọ̀ ayé dẹni yẹ̀yì ẹ padà sọ̀rọ̀ ayé dẹni àbùkù ẹrú ní ìṣẹ́rú ní òpèrè ẹ̀ lẹ́rú náà mọ́ pẹ̀lú. Ǹdá ní òpèrè ẹ̀ lẹ́rú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lè máa sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ nílẹ̀ Yorùbá.
ẹ̀yin lẹ máa sọ fún wa pé bí eléyìí ṣe tó ń bẹ Yorùbá àwa ọmọ ọkọ náà àwa náà wà àsìkò tí ń tó bọ̀ á mọ ọmọ ọkọ á mọ ọmọ àlè àwọn òsìkì ni wọn máa lé bọ̀ ó kù díẹ̀ á mọ ọmọ ọkọ á mọ ọmọ àlè onílàlà lẹ́nu ètò sọ pé níbi gbogbo ilẹ̀ Yorùbá mùsùlùmí àti kìrìsìtẹ́nì lọ́jọ́ ọmọ ìjọba ẹ jẹ́ kan yíṣẹ́ ẹ̀ka ojú tẹ̀ lọ́jọ́ bá ń bẹ̀. ìyẹn ò lálàáfíà ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilé ọ̀sìn àsìkò ẹ pé mo múra ni léèsì yìí sì mo ti wọ̀ ọ́ sọ ti lé lọ́dún méjì ẹ pé mo lọ wú jáde àsìkò kíni là wà yìí. ẹ bọ́lẹ̀ bẹ̀ ayélajẹ ìṣọmọ ṣòṣò náà ẹ̀yin náà láti dáadáa ẹ wo nǹkan tán pòtì náà ẹ ṣọmọ ṣòṣò ẹ bọ́lẹ̀ bẹ̀. ẹ wọ́n ṣàkọ ilé ọ̀sìn sí àbí ṣé dáńfó náà kọ sí ni. ẹnì kan ṣe mí jẹ́ wọ́n bá yín lọ́nà ẹgbẹ̀rún Ọlọ́run wọ́n lè wò lákúbẹ̀ ilé ọ̀sìn. ọmọ aláàjì tún gba ilé ọ̀sìn bọ̀gẹ̀lẹ̀ ó tún gba 100 million ó yẹ ká ẹni bá náà pé àwọn náà máa wà kankan ẹ má jà wọn fi gbogbo ẹni sọ̀rọ̀ jà ẹ yẹ ká ẹni bá yẹn ṣe ṣèṣó. ó ti clear. ẹ ṣọmọ bọ́sí inú ilé lọ ṣe kíkẹ́ náà. ó ti clear. Gani ẹ̀yin sì ká lára ẹmọ òtítọ́ ní inú yìí péjà tẹ́ ń bọ́ máa láàjú ìjà ẹ̀ ń jòwú ara ìlara nígbà yìí jà àwọn àtàyè àwọn ẹrù àwọn fọsíwájú ọba nínú àwa ọmọ Yorùbá tá a jọ ọmọ ọkọ tí a ní kankan àti ìwágẹ náà tó ń bọ̀ lọ́nà àwọn àdúrà ìṣẹ̀lẹ̀yìn lẹ́yìn sọ ọmọ bá ní àtọ̀rọ̀ lára. àwọn oṣù ọmọ bá ní àjàgbà. rárá o sínú Yorùbá tó ń ṣe lórí ìdíje rárá o aṣọ bá ní àjàgbà bá ní àtọ̀rọ̀ ni wá nílọ́ọ̀dù yẹn bá ṣe ti rí ti Ọ̀yọ́ a máa rí tẹ̀kìtì a máa rí Ọ̀ṣun a máa rí ti Ògbómọ̀ṣọ́ wọ́n a máa rí. ọ̀nà ti dáràn báyìí ògódé o. àìpẹ́ ẹ̀wá kékeré explain táyà no evidence yín máa yẹ ní ayélujára ìyá. ẹ ti ń fa jù. nítorí sẹ́ẹ̀mí rẹ̀. àṣẹ Èdùmàrè. ṣé rí àwọn ọmọ pé àwọn 2023 à ń fọwọ́ bo ẹnu àlè sọ̀rọ̀ wọ̀ báyìí fàjà ni ọmọ bẹ́ẹ̀ tí wọ́n pa táìgà jẹnẹrétọ̀ ṣe rántí bá ṣe wọ́n pa táìgà jẹnẹrétọ̀ ẹ tún pa pàtì yàrá ìyá yín ẹ̀yìn fún rẹ̀ ẹ kọrí sọ́nà ìjà bọ́nà sáwọ́dì ìlú ẹ̀nà kúdà ẹ̀yìn pípé ìhànínà ilẹ̀ Yorùbá kàbọ̀ fúláàjì wà pé ókè wọ́n ti gbé sí ẹtì lọ gbùgbù ẹ̀wò. mo lọ wọ́n ní Siyii Makinde ò fún wọn ní ilé ọ̀sán ọmọ ẹ̀dẹ̀ náà fáwọn ní ilé ọ̀sán. ẹni tó ń purọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́ọ̀kan ẹ̀ tó ń tán. kí ló dé tí wọn wá ó yẹ kán ti plan yẹn dáadáa wọn ọmọ ṣe dáadáa ọmọ yẹn ò tètè gbọ́ ni. báwọn kan láwọn ò tọrọ àwọn kìkejì àwọn báàsì kejì fún sọ pé wọ́n fáwọn ni. Mákindé má mi ẹ ṣe ká tó gbé kọ́ọ̀lù ẹlòmíì. wọn ṣèjì ẹ dáadáa. ẹ ṣeun ayélujára ìfò iṣẹ́ ìlú. àṣẹ Èdùmàrè ẹ ṣeun. bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́ọ̀kan ẹ̀ ohun tó ń tán lọ́dún eégún ọmọ aláàgbà ẹ sọ pé afowóràkàrà láti ìfì ìjẹkọ afowóràkàrà láti ìfì ìjẹkọ afowóràkàrà láti ìfì ìjẹkọ ọlọgàbà gàbà gà ànábì gàbà ẹ tó wà lórí TikTok ẹ bá wa power tap tó fẹ́ ká gbé yín wọlé ẹ sẹ́ndì coin TikTok coin ká lè bá gbé yín wọlé torí àwọn tó ń report ìyá mi ẹ ní dààmú a kú oríire o. Ọlọ́run ò ní gbà wá lọ́wọ́ ẹ̀. àṣẹ Èdùmàrè ìyá mi ẹ ṣé mo dúpẹ́ mà. ẹni tọ́lọ́run bá jà ló máa ń gbà wá lọ́wọ́ ẹ̀. àwọn alálẹ̀ ti dìde sí Gàníyá. Gàníyá báwo. ẹni tó qualify Gàníyá gẹ́gẹ́ bí obìnrin wàláì kò rí nǹkan míì tó fẹ́ sọ ni. obìnrin gan ò gbọ́dọ̀ hùwà bẹ́ẹ̀. ìwà wọn ti bàjẹ́ pátápátá. Ọlọ́run ò tó wá tó ẹni rè mọ́ lára débi tí wọ́n máa ṣí lójú wípé ó ti ń ṣìnà dákun tètè padà. kò sí.
ṣé mọ̀ pé ní tọ́lọ́run bá fẹ́ ló máa sọ ẹni rẹ mọ́. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ẹran ara ò kì í lò ṣùgbọ́n ẹnìkan ló máa ta ní pẹ́pẹ́ wípé wá gbogbo yẹn wá ń gbé rẹ̀ ìjìnlẹ̀ káàkiri àwọn sọ̀gbé ẹ̀ náà wọ́n tún wọ́n ní bí kékeré Finland bá gbóyàn sọ́lẹ̀ kékeré náà máa gorí ẹ̀. àwọn sọ̀gbé ẹ̀ náà wá ń gùn lórí wọ́n wá ń tú ẹ̀sìn ẹ̀ síta níjoojúmọ́. What a mess ni gbogbo eléyìí wàhálà inú mi dùn wípé kò ń ṣe Yorùbá o tó bá jẹ́ pọ́mọ Yorùbá ni ojú àmà tì mí. bá ní òun ṣe Yorùbá. Ganiya sọmọ Yorùbá ni mi. kí wọ́n lọ pẹ̀lú lẹ́rìí báyìí tó lọ àtọ̀ òkè lẹ́rìn. sọmọ Yorùbá kan lè ṣe bẹ́ẹ̀ yẹn ni. wọ́n ní èèyàn ò dáa ẹ lójò ló pa ṣé òjò máa ń pẹwà mọ́yàn lára ni. òjò á máa pẹwà mọ́yàn lára bí. ẹ̀yin náà wo fíìmù oríṣiríṣi tó ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àmọ́ wà nínú gbó wọ́n wọ yarí nìṣe tí wọ́n fi ṣéèdì sọ́rùn wọ́n láwọn ń jagun. ẹ dákun èèyàn mélòó ni wọ́n ti mú o. irú ẹkùn ló máa pa wọ́n. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ lé àtìgà níyà ṣé kò sí transformer bẹ́ẹ̀ o kó má lọ hàngì transformer jọ kan. ẹ dákun ṣé ilé rẹ̀ jìnnà sí highway kó má lọ jánà mọ́ tírélà lẹ́nu. kó lọ já sí báyìí má sì báyìí. Olúwa ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ àti kó ronú pìwàdà. a fẹ́ kó yí padà ni. a fẹ́ kó yí padà lóòótọ́ ó ti yí rẹ̀ mọ́ ọmọ Yorùbá ó ti wọ ilẹ̀ Yorùbá a sì ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. sori pẹ̀lú mi mo ti blọọkù yín pẹ̀lú mi mo ti blọọkù yín. a fẹ́ kó ṣiṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ yẹn kó ṣe kó jáde síta kó ṣiṣẹ́ tiẹ̀ náà ọ̀dọ́ àti ẹ̀ nídìí ẹ̀mọ́ náà nítorí wípé ìrú ẹkùn ó ti ń ṣe bẹ̀bẹ̀ Ọlọ́run dẹ̀ ń tì lẹ́yìn pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò a mọ̀ wípé ogun Fúlàní ò lè jà wá mọ́ àmọ́ káwọn náà pàfọ́ọ̀mù sí wọn káwọn náà pàfọ́ọ̀mù káàkiri ojú ọ̀run tẹ̀yẹ fò ẹ wá gbọ́ 100 million etí yín wá nà ẹ wá gbọ́ yín lọ́ọ̀sì ẹ wá ń bẹ́ jáde síta irú ọrọ̀ ajé burúkú wo nìyẹn ọrọ̀ ajé ló ń ṣe obìnrin gan gbọ́dọ̀ hùwà bẹ́ẹ̀. obìnrin gan gbọ́dọ̀ máa ṣe pàpà. irú ìlara burúkú wo nìyẹn. owó tó gbóná. akọ owó. tàbá lè dá ta tún lè fi downgrade ta lè tún downgrade tó máa ju obìnrin gan lọ. òun ni wọn bá fún wàláì òun náà bá fún. ẹ wo ojú rẹ̀ ìran rèé o. à ń bẹ́ẹ̀ lóbìnrin tí ó kọ̀ọ̀kan. ṣùgbọ́n àánú àwọn tí wọ́n wá ń tẹ̀lé yìí irú bàbá tó ń sọ̀sọ̀kùsọ lẹ́nu àgbà ò kọ́gbọ́n irú bàbá yẹn tó wá ń sọ pé ẹ sọ fáwọn blọ́gà Sunday Igboho ẹ sọ fáwọn blọ́gà Sunday kìlọ̀ fún wọn bàbá Èkìtì ṣé bàbá Èkìtì ò rí nǹkan tó rí kó tó máa sọ̀rọ̀ àbí èwo ni bàbá Èkìtì fi purọ́ nínú gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu. wọn lọ́rùn o wọn lọ́rùn. sọ láyé gan. ìrànbù wọn láyé wọn sì lọ́rùn. Ọlọ́run tó ń tú àṣírí wọn yìí tó tún tú àṣírí ìsìláàmù yìí kò ní dúró bẹ́ẹ̀. a sì máa wò pẹ́pẹ́pẹ́ àríran wò pẹ́ nígbà ìran yìí àtayọ̀ yìí òun la máa ijó ayọ̀ àti ìran táwọn wò yìí òun la máa fi bọ́ sí Yorùbá nation. àṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run lágbára Ọlọ́run wọn ò ní wá ayé tí wọn ò ní wá ní. àṣẹ àti gbogbo pátápátá àtàwọn olólùfẹ́ wa. jọ́ọ̀nì ẹ̀yìn ó yá ẹ̀rọ mi màmí ní ẹnì ìṣó níbẹ̀ ó yá gẹ̀gìrìgẹ́ níbẹ̀ gẹ̀gìrìgẹ́ ó yá ẹnì ìṣó níbẹ̀ ó ní ẹnì ìṣó níbẹ̀ ó ga. mo rò pé fẹ́ dárí alájà mù ní fún mi bí tẹ́lẹ̀. èwo ló ń alájà mù ní ẹ bẹ̀rẹ̀ náà ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo láti orin bẹ̀rẹ̀ láti òjá mo mọ̀. ẹ kọ́ fún wa. ó dáa sọ ẹ gbóhùn sókè.